òkè ńláńlá ẹ máa wálẹ̀ òkè ṣòro mi ti di pẹ̀tẹ́lẹ̀ ìbànújẹ́ ó ti kálẹ̀ ó ti tọ̀mọ́lẹ̀ èmi ò wálẹ̀ ìdí kan mi wọn wéde kó sáré ọwọ́ olúwa ló gbé mi sáré for I know what we call this majority for I know what we call this majority ta ló ń bínú sọ́mọ ológo whoever would them be ta ló ń bínú sọ́mọ ológo whoever would them be ẹ má ṣe bọ́ ọmọ ọlọ́run jà o. Àwa ti ní Jésù lẹ́yìn la fi ṣàlọ́. Listen. Òkè ńláńlá ẹ máa wálẹ̀, òkè ṣòro mi ti di pẹ̀tẹ́lẹ̀, ìbànújẹ́ ó ti kánlẹ̀, ó ti tàn mọ́lẹ̀, èmi ò wálẹ̀, if they come in one way then go sáré, ọwọ́ Olúwa ló ń gbé mi sáré, for I know. For I know. Aye, ta ló ń bínú sọ́mọ ológo, whoever would them be. Ta ló ń bínú sọ́mọ ológo, oh please. Ẹ má ṣe mọ́ ọmọ Ọlọ́run jà o. Àwa ti ní Jésù lẹ́yìn.